ká tún máa dúpẹ́ fẹ́lẹ́dùmarè ọba adániwáyé tó ní ká máa lọ ká sì tún máa bọ̀ lákọ̀tún lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 láti lè máa múròyìn wá lọ́jà òbalẹ̀ bí ìka bá ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ṣe wa náà ni àṣà wa ni ó sì ti máa wà lára wípé kókó olóròyìn lákọ́kọ́ máa ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú ìròyìn, àmọ́ kó tó wá dà kókò tí màá gbé kókó olóròyìn náà yẹ̀wò ńkọ́ orúkọ mi ò yípadà àyànfẹ́ Elédùmarè òun náà lèmi ń jẹ́. Kókó náà rèé ẹja pẹ̀kẹ́lù ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Mọ̀dàrú paraku oníyẹnsán Wike jẹ́ o, èmi pẹ̀lú rẹ̀ ò sí lè jọ jókòó ṣe ìpàdé kankan àfi tó bá pọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa ló sọ èyí di mímọ̀. Ìpànìyàn ìpínlẹ̀ Kogi ti Taraba àti ìpínlẹ̀ Benue ti pọ̀ jù, ó sì ti kọjá ní tí a lè máa dákẹ́ lé lórí o. A gbọ́dọ̀ wá ojútùú sí i ká sì fòpin sí báyìí ní ọ̀rọ̀ tí Peter Obi tó sọ síta. Ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà Èkó s'Ábẹ́òkúta ti ṣekú pa ènìyàn 3 nígbà tí 6 míì bẹ lẹ́sẹ̀ kan yé tó ń ti ẹsẹ̀ kan ọ̀run báyìí. Irú ìròyìn bí eléyìí ní ti ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tọ́kọ̀ tó kó ẹran ọdún tó ti ṣe bẹ́ẹ̀ forí ṣánpọ́n tó sì ṣekú pa ènìyàn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ṣe ìkọlù síra wọn tó sì ti ṣekú pa ènìyàn 5 báyìí nínú ìkọlù tó wáyé nípínlẹ̀ Ondo. Ológun owó ìpínlẹ̀ Enugu lọ́wọ́ ti tẹ̀ báyìí lẹ́ni tí ó ń pa àwọn ènìyàn sájàlẹ̀ ní ilé rẹ̀. Àwọn báńdíìtì náà tún ṣe ìkọlù sí abúlé Yardanya ní ìpínlẹ̀ Katsina, ẹ̀mí ènìyàn kan bá lọ, bẹ́ẹ̀ náà tún ṣe bẹ́ẹ̀ kó ọ̀pọ̀lọpọ̀ dúkìá àtọjà àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Mọ̀dàrú ayé òun ọ̀run òun ni Nyesom Wike jẹ́, èmi pẹ̀lú rẹ̀ ò sì lè jọ jókòó ṣe ìpàdé kankan àfi tó bá kù nínú ẹgbẹ́ òṣèlú PDP ló yà kù. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Jigawa Sule Lamido ló mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn lẹ́yìn tí wọ́n kẹ́fìn wípé kò sí lórí ìjókòó nínú ìpàdé tẹgbẹ́ òṣèlú PDP èyí tán ṣe lánàá òde yìí lólùlẹ̀ tí ń ṣe Àbújá, níbi táwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti foríkorí láti jọ jókòó ṣe ìpàdé lórí bí nǹkan yóò ṣe rọrùn àti ojútùú sáwọn làásìgbò tí ń ṣẹlẹ̀ ní inú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún. Nígbà tí Sule Lamido tí ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ oníṣẹ́ níbẹ̀ ṣé wò mí yìí, èmi kì í bọ́ ọ̀dàlẹ̀ ènìyàn ṣe o, ìsìlẹ̀ ìjókòó pẹ̀lú onímọ̀dàrú ènìyàn ìdísìrè o tẹ́ẹ̀ fi rí mi nínú ìpàdé ti NEC lánàá òde yìí. Nígbà tí ó mọ̀ ṣe àlàyé wípé Nyesom Wike ó ní ọ̀dàlẹ̀ balẹ̀ kú tó sì jẹ́ mọ̀dàrú nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú bí ó ṣe ń ṣe bẹ́ẹ̀ lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fi lè mú ìjákulẹ̀ bá ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó ní ṣekúṣẹyẹ, ó ní Wike jẹ́, ó ní òun sì wá mọ ní tó ń ṣe àwọn National Working Committee tí wọn ò tí ì lè fọwọ́ sí júwe ilé fún Wike kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú àwọn. Ó ní ohun ọmọ tó bà wọ́n lẹ́rù o pẹ̀lú bí Wike ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ba ojú ẹgbẹ́ ọ̀hún jẹ́. Bẹ́ẹ̀ náà ló tún mẹ́nuba ti Samuel Ortom tó náà jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Benue. Ó ní kí ni iṣẹ́ rẹ̀ àti pé kí nìdí tó náà tó fi wà lára àwọn Board of Trustees nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní lẹ́yìn tí ó ti kéde ara rẹ̀ pé Tinubu ni òun fẹ́ ṣe àtìlẹ́yìn fún, ó ní gbogbo eléyìí níṣe ni kò dùn mọ́ òun nínú, òun ò sì lè máa wò ó lọ báyìí. Fún ìdí èyí ó dìgbà táwọn ènìyàn náà tá bá fẹ́ gbé òṣèlú PDP sílẹ̀ ká tó kó tó bá wọn jókòó papọ̀ ṣe ìpàdé ní inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ti ọ̀rọ̀ Wike ó ní ẹgbẹ́ òṣèlú PDP náà ti ń koro ojú sí láti bí ọjọ́ mélòó tó ti ṣe bẹ́ẹ̀ gbé àgádágodo ńlá ti sẹkítẹ́rìàtì àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún nínú tí wọ́n sọ nílò pé ọ̀daràn ní Wike kò sì wùwà tó tọ́ àti tó bá ojú mu pẹ̀lú bó ṣe jẹ́ pé ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú PDP òun náà wà tó sì wọ́n ń ṣe bẹ́ẹ̀ wu ìwà bẹ́ẹ̀ sí ẹgbẹ́ òṣèlú PDP. Ọ̀rọ̀ pọ̀ tí Sule Lamido èyí tó sọ. Ìpànìyàn ìpínlẹ̀ Kogi, Taraba àti ti Benue ó ti pọ̀ jù báyìí, a ò lè máa bá a lọ báyìí o, a gbọ́dọ̀ wá ojútùú sí i, Peter Obi ló pariwo síta.
olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 Peter Obi ó máa fi ohùn náà léde sójú òpó ayélujára X rẹ̀ níbi tó ti ṣe náà lè wípé ìpànìyàn ìjínigbé àti ìfẹ̀mí àwọn ènìyàn ṣòfò ó ti ń di lemọ́lemọ́ tó sì ti ń wọ́pọ̀ jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ìpínlẹ̀ Kogi ti Taraba àti ìpínlẹ̀ Benue níbi tó ti ṣe náà lè wípé ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀mí ló máa ti ṣòfò nínú ibi tá a ti ráwọn ọmọ kéékèèké tó jẹ́ ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà àwọn obìnrin àti àwọn ọkùnrin tó jẹ́ ti ẹni àmì òróró Ọlọ́run tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa gbogbo wọn nígbà tí Peter Obi ó máa kọ́ sójú òpó ayélujára rẹ̀ oníṣẹ́ rí gbogbo tí ṣẹlẹ̀ yìí kì í ṣe rògbòdìyàn bẹ́ẹ̀ ni kì í ṣe ìkọlù rárá bí kì í ṣe pé àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti kùnà láti ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí bí wọ́n ṣe wá kí ètò ààbò tó péye kó wà ní orí wọn ó ní fún ìdí èyí òun tẹ̀ wá bí wá léèrè pé ọjọ́ ọ̀la rere dà fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ báwọn ọ̀la wa náà ti ń pa láti òní yìí tí ìjọba ò sì ní kankan tí wọn ò rí ṣe sórí ọ̀rọ̀ náà ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti dákẹ́ jù nípa ìpànìyàn àti ìfẹ̀míṣòfò tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí sódùn mọ́ wọn nínú ni ó ní ọ̀rọ̀ tí Peter Obi tó ń sọ sójú òpó ayélujára rẹ̀ ó wá tó ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn ẹbí ará àti ojúlùmọ̀ tí ìṣẹ̀lẹ̀ burúkú náà tó kàn ní ìpínlẹ̀ Kogi ti Taraba ti Benue àti ìpínlẹ̀ Plateau wípé wọ́n kú ara fẹ́ra kù a ní láti sọ̀rọ̀ kí wọ́n lè gbóhùn wa wípé nǹkan ò fararọ ní orílẹ̀-èdè Nàìjíríà lágbọn ètò ààbò. Ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà Èkó sí ti Abẹ́òkúta ló máa ṣekú pa ènìyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí 6 míì tán farapa. Gẹ́gẹ́ bí àlàyé tó jẹ́ kọ̀mándà fún ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ìpínlẹ̀ Ògùn Adékúnlé Ajíbádé ó ṣe ní àlẹ́ wípé ọkọ̀ tírélà ńlá kan èyí tó kó sìmẹ́ǹtì ó ń bọ̀ láti Ṣàngó Ọ̀tà tó sì ṣe bẹ́ẹ̀ fi orí sánpọ́n níbi tó ti sọ ìjánu rẹ̀ nù látàrí eré àsápajúdé tó sì lè lọ rèé bá àwọn ọkọ̀ tí wọ́n páàkì kalẹ̀ níbi tí àwọn ènìyàn wà nínú ọkọ̀ ọ̀hún ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní nǹkan bí dédé aago 7 òwúrọ̀ òní ó kù ìṣẹ́jú 15 ó lù ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ níbi tó ti ráríwọ ọkọ̀ náà làwọn ènìyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra láì bẹ̀sù gbẹ̀gbà bẹ́ẹ̀ ni àwọn 6 míì wọ́n farapa yamayama táwọn ń bẹ ní ẹsẹ̀ kan ayé tó ń ti ẹsẹ̀ kan ọ̀run báyìí Adékúnlé Ajíbádé ó ní àwọn tí fọn rere ọ̀rọ̀ kìí ṣe àná pé káwọn awakọ̀ kan sinmi eré àsápajúdé bẹ́ẹ̀ kan tó máa ṣe àyẹ̀wò ọkọ̀ wọn lóòrèkóòrè ṣáájú kí wọ́n tó máa gbé ọkọ̀ náà jáde síta láti fi ṣe ìrìn àjò ó wá ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí ènìyàn tọ́rọ̀ ń kàn bẹ́ẹ̀ náà ló tún ní àwọn tó wà ní ilé ìwòsàn ó ń gbà ládùúrà kí ìtọ́jú tó péye àti àlàáfíà kó wà lágọ̀ọ́ ara wọn. irú ìròyìn báyìí ní ti ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tọ́kọ̀ tó kó ẹran ọdún iléyá tó ti ṣe bẹ́ẹ̀ forí sápọn tó sì ṣekú pa ènìyàn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. nílùú gbọ̀ngàn ìjọba ìbílẹ̀ ayédáadé ní agbègbè tápẹ́ ní òkè ọ̀fà ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí ọkọ̀ tírélà ńlá kan èyí tó kó ẹran ọdún tó ń bọ̀ láti ìpínlẹ̀ Kẹ́bì lọ sí ìlú Ìkirè tó ti ṣe bẹ́ẹ̀ fi orí sánpọ́n gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ alábòójú pópó ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ ọ̀hún wọ́n ṣe ní àlàyé pé ọkọ̀ tírélà ọ̀hún ó ń ṣe bẹ́ẹ̀ tó ń kó ẹran ọdún ibi tá a ti rí àgbò àti màálùú láti ìpínlẹ̀ Kẹ́bì lọ sí ìlú Ìkirè nígbà tí ó fi dé ìlú Gbọ̀ngán ó ní wọ́n ṣe ní àlàyé pé ó yà bàrà kúrò ní ojú ọ̀nà ó sì ṣe bẹ́ẹ̀ mórí wọ inú kòtò gìrìwò kan níbi tí ó ti ṣe bẹ́ẹ̀ tó ti dorí kodò nínú àlàyé wọn ní ẹni tó wa ọkọ̀ ọ̀hún díráìvà àti ẹni tó wà pẹ̀lú rẹ̀ làwọn méjì ti ṣe bẹ́ẹ̀ gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra báyìí bẹ́ẹ̀ làwọn màálù àti àwọn ẹran làwọn náà ti kú ní ìfanáfanṣu sí ojú òpópónà ní àsìkò tá a fi ń kó ìròyìn jọ wọ́n ti wà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ láti yọ ọkọ̀ náà kúrò nínú kòtò giriwo èyí tó bọ́ sí àwọn ènìyàn náà wọ́n ṣe ní àlàyé pé ó ṣeé ṣe kó jẹ́ pé awakọ̀ ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ tó gbé tọwọ́ rẹ̀ sì yàbàrà kúrò ní ojú ọ̀nà tó fi lọ rè bọ́ sínú kòtò giriwo náà. àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn náà máa ṣekú pa ènìyàn 5 nínú ìkọlù tuntun èyí tán ṣe síra wọn ní ìpínlẹ̀ Ondo. nílùú Ondo gangan tí ń ṣe ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ondo ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn
òun náà dojú ìjà kọ ara wọn níbi tí wọ́n ti ṣekú pa ènìyàn kan ní agbègbè tó pè ní Ọ̀kà ní junction FFF nílùú Ondo gangan fúnra rẹ̀ nígbà tí wọ́n sì ní àwọn tó kù tán jẹ́ 4 wọ́n ṣekú pa wọn ní Ifẹ̀ gáràjì. Wọ́n sì ní àlàyé pé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n jẹ́ Ayé àti Ẹyẹ òní wọ́n ní èdè àìyedè láàrin ara wọn tó sì fi ìwọ́jù mí èmi ojú ọ́ tó fi yọ yìí nínú ibi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn ènìyàn 5 láàrin ẹgbẹ́ méjèèjì. ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Àyànládé Ọláyínká ó fi ìdí ìròyìn náà ó fi múlẹ̀ ṣùgbọ́n ní àwọn ti fi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn kọ̀ọ̀kan tó mọ̀ sí ìṣẹ̀lẹ̀ náà láàrin àwọn oníṣẹ́ láabi ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Ológun owó ìpínlẹ̀ Enugu lọ́wọ́ ti bàbá yìí ò lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ pa àwọn ènìyàn sí àjà ilẹ̀ tí ń bẹ ní ilé rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Agbègbè tó pè ní Umuma Idiagu ìjọba ìbílẹ̀ Ezeagu ní ìpínlẹ̀ Enugu tó ní ìṣẹ̀lẹ̀ lè ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ní oníṣègùn ìbílẹ̀ kan tó pe orúkọ rẹ̀ ní Ezeani ó ní ó jẹ́ afurasí ológun owó tó sì ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ètò tún bò wọ́n mọ́lẹ̀ sí inú àjàalẹ̀ tí ń bẹ ní ilé rẹ̀ gẹ́gẹ́ bí fídíò táwọn ṣe àfihàn rẹ̀ ti ń ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa bá ṣe fi ọwọ́ òfin gba arákùnrin ọ̀hún mú. Lẹ́ni tó ṣe ní àlàyé wípé níṣe ni ó fẹ́ lo ọmọ ọdún 13 kan láti fi ṣe ètùtù ọrọ̀ kó tó di wípé àṣírí rẹ̀ ó tú tí wọ́n sì padà yabo ilé rẹ̀ níbi tí àwọn ọ̀dọ́langba tó ń bẹ ní agbègbè ọ̀hún tó ti ṣe bẹ́ẹ̀ dáná sun apá kan nínú ilé náà wọ́n sì tú àṣírí ibi tí àjàalẹ̀ rẹ̀ ibi tó wà níṣe ni wọ́n ṣe àfihàn fídíò bí oníṣègùn ìbílẹ̀ ọ̀hún Ẹnumi Àgò bó ṣe ti ṣe bẹ́ẹ̀ máa náwó bí ẹlẹ́dàá ní gbogbo ìgbà tó bá ti ní ìnáwó báyìí nínú ìta ṣe àfihàn àwọn fídíò ọ̀hún wàyí o gẹ́gẹ́ bí ìròyìn náà bí ṣe ń tẹ̀ wá lọ́wọ́ níṣe ní ìjọba ìpínlẹ̀ Enugu lábẹ́ Peter Mbah ló ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ wípé kí wọ́n da ilé rẹ̀ tó kù kí wọ́n dà wó ní wómúwómú fídíò rẹ̀ ń bẹ ń bì ní ṣe àfihàn rẹ̀ k'Ẹlẹ́dùmarè kó jẹ́ kí Elédùmarè kó jẹ́ kí ìkànnì YouTube tá a wà yìí ó gba gbogbo ẹ̀ ní ọwọ́ wa láti ṣe àfihàn rẹ̀ bí nǹkan ṣe rí gan ní pàtó. It's going down. Everywhere is going down. No goes ma. All around town at the building. All around town at the building. That's what it is. Ẹ tún káàbọ̀ padà o. Àwọn báńdíìtì náà máa tún ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn ènìyàn ní abúlé ní ìpínlẹ̀ Katsina nínú ìkọlù tuntun èyí tó wáyé. Abúlé tó pè ní Yardanya ìjọba ìbílẹ̀ Kurfi ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ní àwọn agbésùmọ̀mí bandit ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ya wọ abúlé ọ̀hún tó ṣekú pa ènìyàn kan arábìnrin kan náà tó ṣe bẹ́ẹ̀ ṣe ní èṣekúṣe tó ń bẹ lẹ́sẹ̀ káyé ohun tí ẹsẹ̀ kan ọ̀run báyìí lẹ́yìn tó wu ìwà náà tán níṣẹ́ ni wọ́n ya wọ inú ilé ìtajà àti ilé àwọn ènìyàn tó sì bẹ̀rẹ̀ sí ní kó dúkìá oúnjẹ àti màálù wọn tó ń kó sá lọ ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí oyin ẹ ṣé o ọlọ́bẹ̀ ṣe ká tó wá mọ̀ lọ́nkọ́ kókó tí mo mẹ́nubà ẹjìn pẹ̀kẹ́lú lẹ́ẹ̀kan sí i. Mọ̀dàrú ni Nyesom Wike jẹ́ èmi pẹ̀lú rẹ̀ sílé ẹjọ́ jókòó papọ̀ ṣe ìpàdé kankan nínú ẹgbẹ́ òṣèlú PDP àfi tó bá tó kúrò ńbẹ̀. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa lánàá sọ èyí di mímọ̀. Nípa ìpànìyàn ìpínlẹ̀ Kogi ti Taraba àti ti ìpínlẹ̀ Benue tán ó ti di lemọ́lemọ́ báyìí Peter Obi òun náà ti fún òlédè pé a gbọ́dọ̀ wọ ojútùú sí ìpànìyàn náà.
ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà Èkó sí Abẹ́òkúta lánàá ṣekú pa ènìyàn 3 nígbà tí 6 míì fi ara pa yamayama. Irú ìròyìn bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tọ́kọ̀ tó kó ẹran ọdún Iléyá tó ti ṣe bẹ́ẹ̀ forí ṣánpọ́n tó sì ṣekú pa ènìyàn 2. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ondo náà ṣekú pa ara wọn ní ìpakúpa níbi tí ẹ̀mí ènìyàn 5 tó ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Bákan náà láni ológun owó ìpínlẹ̀ Enugu lọ́wọ́ ti bà lẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀ pa àwọn ènìyàn tó sì ń kó wọn pamọ́ sájà ilẹ̀ tí ń bẹ ní ilé rẹ̀. Níparí ìròyìn, àwọn báńdíìtì náà ṣe ìkọlù sí abúlé Yadganya ní ìpínlẹ̀ Katsina. Wọ́n pè ènìyàn kan, wọ́n tún jí ènìyàn míì, wọ́n ṣe ènìyàn míì léṣe nígbà tó kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àti dúkìá lọ. Títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí, àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́, èmi lè máa wà, èyí ní sì máa bá. Babu, anyị na-agbadazi to new site ọ na-alụ ebe ogbo mmadụ. Yes, ha buru ibu na ha wechara ha si na-alụ 15 na-ala alụ ọrụ a n'ebe ọ na-alụ another site ọ na-edobe dọmpụ ndị ogbu mgbate ọ na-arụ ụlọ na enyi ya ọlụchabekwe 2 deke na ọ na-alụ n'ime ebe enyi ọ gbatabekwe ya tais agbasigo ncha ọkụ n'ebe ọ dọmpụ wazị ngere ọ ji ekwuru ọma na anazị ngere the bad ibe ịbịa kwuru wazị ngere ụmụazị ngere a na-awụ na moto accident n'ebe ọ na-arụchi ya n'aka. About dump. You touch the Bikono, Bikono, you showed my name. Bikono. I will you. Ever always, what by? I want to say, last place. Say, pass what by? I want to see Abu Slava and you patches. So now, so you have to remember. I was the one. I was the one. I don't be about what number behind us. Then come on the cause hard. I don't can't get good about it. Can't hear Lego. I put a small start organ. So now, where do you know? What should they hear why? No, get you get us lay your wire be here. No, yeah, I won't care. You should be here. Daddy, can't get another demon. where not? Daddy, Your wire, I heard to. Let's see what's going on about, you know. Hello? I see the idea. Let me go back. When I come out, see the idea. They play the show.
ga na-ata ya afọ na-awarịrị nwoke achọ kidnap. Ama ama nọ n'ụlọ.